ọmọ káwọn àwọn tí ó gbòòwò bàjá bẹ́ẹ̀ ni tiwọn láyé 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 ìkà Olúwa ọlá Olúwa èyí tó gbé Ànábì wa Muhammadu ẹni rẹ̀ àwọn ẹbí ara lè òjíṣẹ́ gbogbo mùsùlùmí ṣe kẹwọn aláwòyá 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 أتيتك قادعا والقلب يبكي وما لي في الورى رب سواك أعوذ بالله من الشيطان الرجيم الله بسم الله الرحمن الرحيم الله الحمد لله رب العالمين اللهم صل على النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم آمين. títóbi Ọlọ́run ọba tí ò ní kú láéláé ńgbà tí gbogbo ayé bá kú. Allah. ọba tí ó kù nígbà tí gbogbo nǹkan bá kú. lillahi harakatuna. ó yá yìí ọmọ yìí. lillahi sakanatuna. lillahi arwahuna. bal kullu jismani. olúwa ọba tá à ń kí síwájú ká tó máa kí gbogbo ẹni à ń kí. Allahu akbar. ó yá yìí ọmọ yìí. lillahi sakanatuna. lillahi arwahuna. bal kullu jismani. olúwa wo ni mò ń kí ọba tí pé ọba ránṣẹ́ tí ò sì gbọ́dọ̀ má jẹ. Allah karim. ọba tó gbọ́n kọjá ọgbọ́n tó mọ̀ kọjá ìmọ̀ ó dàgbà àgbà ọ̀dà láàmú. Allahu akbar. ọba tó ní ipò tí kò dà láàmú. lillahi kullu. bọ́ọ̀ ọmọ yìí akramakumullah. aláṣẹ àgbáyé ni ó sì wà lórí àṣẹ ò sì dà láàmú. lillahi kullu mulukin. mára ìjàtì. ó yá yàfa ńlá. wa kullu harakatihim turran bi wujdani. ẹ dákun ẹ jọ̀ọ́ ta ló yẹ ká kí ná. akramakumullah. ọba tó ń pa àwọn kan lẹ́kún tó wá pa wá lẹ́rìn. Allahu akbar. àbẹ̀wò la mọ̀ ẹ́ ṣe ná. Bàbá. ta lọ́gbọ́n rẹ̀ gbé ibi tó dé kí ló lè dá ṣe láyé. Allahu akbar. oúnjẹ ẹnu wa lásán agbára wa ò gbé débi pa afẹ́ kọ́lé afẹ́ ra mọ́tò. Akumul karim. ọgbọ́n tó dá tó bọ́ sílẹ̀ nìkan dá tó bọ́ sẹ́wọ̀n. Allahu akbar. lillahi kullu mulukin. lillahi kullu mulukin ma'iyatin. títóbi ọlọ́wọ́ ọba tí ò ní kú láéláé. turran bi wujdani. ó yá yìí. wa kullu harakatin turran bi wujdani. olúwa dúpẹ́ fún ẹ o. alhamdulillah. dákun tí ìmísí ọlọ́run bá ń bẹ lára àwọn náà sọ pé títóbi fún ọlọ́run. Allahu akbar. ọlọ́run bá wa kí ànábì wa mọ̀. Bàbá kí ànábì Ọlọ́run. wa sallama. àwọn tí wọ́n ti kú ọlọ́run kẹ́ wọn fún wa. Àwọn tí wọ́n ti kú nínú ọ̀gá àwọn òbí ẹnìkankan wa bá wa kẹ́ wọn Ọlọ́run ọba. pàápàá jùlọ bàbá wa sirrul ajdad zinatul arifin radiyallahu ta'ala anhu. zainul abidin Radiyallahu ta'ala anhu. nurul awliya Radiyallahu ta'ala anhu. الشيخ
Ibrahim Khalil Mustafa rahimahullahu bàbá wa ta'ala. gbà. Ali Jebuwi. àṣekìnà Ibrahim Mustapha Al-Khalili Alijabu dẹ́kun dẹ́bọ̀ ọlọ́run bá wa ṣèkẹ́ wọn. àmín. bí bá sọlá tàná kò sí tòní. bí o bá sọ lé àwọn tàná ni níbo làwọn tòní fẹ́ máa bẹ̀. bí bá sì sọlá tòní kò lè sí tọ̀la. bí o bá sọ lé àwọn tòní ni àwọn tọ̀lá náà lè wáyé. bàbá wa Sheikh Khalil bàbá wa gba Ibrahim Khalil Mustapha àtàwọn òbí wọn àtàwọn òbí tí wọ́n bí wọn àtàwọn àlùfáà wọn àtàwọn àfáà tí wọ́n kẹ́ wọn. dórí gbogbo àwọn ẹni ọlọ́run tí ẹ̀tọ́ wọn ń bẹ lọ́rùn wa. lórí gbogbo àwọn ẹni ọlọ́run tó ṣe pé ẹ̀tọ́ wọn bẹ lóhùn tiwa bẹ́ẹ̀ kan náà. nínú wọn náà ni bàbá ìyá mi. nínú wọn náà ni bàbá ìyá wa ìyá ìyá mi. ìyá ìyá wa ìyá bàbá mi. bàbá bàbá wa àti gbogbo àwọn tí wọ́n wúlò fáyé. àti gbogbo àwọn tí wọ́n wúlò fáyé. ọlọ́run bá mi kẹ́ gbogbo bàbá wa. kẹ́ gbogbo wọn lápapọ̀ àwọn ọlọ́run. tí wọ́n ṣẹ́kù sáyé nù wọn. àwọn tí wọ́n bẹ láyé nù wọn. bàbá ṣe dáadáa fún bàbá wọn. ṣe dáadáa fún wọn. mo wá kí ọ̀gá tó ga ju òkè. mo kí ọ̀gá tó ga ju òkè. sẹ́wọ̀n pé bí nǹkan bá tóbi àló tóbi. bàbá bí nǹkan bá tóbi àpò tóbi náà ni. wọ́n lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ Aliyu Karramallahu wajhahu. wọ́n ní ma huwa al-wajibu wa ma huwa al-awjabu. Qur'anul Karim. ọ̀tọ̀ ni tó dandan ọ̀tọ̀ ni tó tún ju dandan lọ. Awjabu. àwọn kankan bẹ tó ṣe pé tó o bá ṣe ó jìyà rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. àwọn kan sì ń bẹ tó o bá ṣe ládàá rẹ̀ ó fúyẹ́ ni pé o ní jẹ̀yà pa lọ́dọ̀ Ọlọ́run. kò kán ìwọ ni kó mọ bá ti lo ayé rẹ̀ ẹnìkan lè fẹ́ bà ayé rẹ̀ jẹ́ ìwọ ni kó má fààyè lẹ̀ kí wọ́n bá a. lálẹ́ amúlò amúrí. wàlá tẹ̀dìbìrù wala tadbiru tadbiri. wàlá ṣùúrù wala sunnu lati tajri bitaqdiri. ogun àgbáyé tó ju ọ̀gá àbòmí lọ. ogun àgbáyé tó ju ọba àbòmí lọ. lálẹ́ amúlò amúrí. wàlá tẹ̀dìbìrù tẹ̀dìbìrì. ولا تدبير تدبيري ولا السون التي تجري بتقديري ولا السون التي تجري بتقديري mo kí àfa mi. رضي الله تعالى عنه òkè tó gbé gbogbo òkè mi. òkè أدام ọkọ الله òkè. حياته بابا yéé àbùkọ́ kúmú wà. bàbá ìpamùrín. Bàbá أدام àgbà الله ìfọ́mù yìí. حياته mi ò tó kí yín sà. bàbá tó kíyè. أكرمكم الله nítorí pé ẹ̀ bá ti a jẹ́. nítorí pé ẹ̀bá tí a jẹ́. níjọ́ tí wọ́n kó wa wá sọ́dọ̀ yín sà. bàbá tó bá ṣe yí pé ogun lẹ fojú wa mọ̀ ní irú wa iṣẹ́ àmàlélà àbájẹ́ ń bẹ̀. bàbá tá a máa pè ń bẹ̀. a mọ ogun bọ̀ tààrà. a máa fún lórúkọ ogun tiẹ̀. oníṣu. oní olépo olákùkọ adìẹ. aládìí. ẹlẹ́rìn alágbọ̀n oní màlúù. bàbá ogun ọ̀nà tó dé. bàbá. أنكم الله àmọ́ tọ́lọ́hún tà nẹ́bì lẹ́fi nù á. صلى الله عليه وسلم bí ìgbà tábí amọ́ bá ń fọmọ rẹ̀ lọ́yàn. أنكم الله ẹ bá ti ajẹ́ níjọ́ náà. bàbá wọn bá jẹ́. àfààní ó ní alimusulihu la yandamu أنكم الله walimuzulimu yandamu. الله أكبر ìdí tí ẹ ṣe máa gba gbogbo tí ń jẹ́ dáadáa lọ́dọ̀ gbogbo wa pátá ni pé ẹ bá ti ajẹ́. الحمد لله أنكم الله ayé tá ń lò yìí ti kọjá a máa bọ̀ wá. أكرمكم a máa الله tilẹ̀kùn mẹ́nìkan ayé kọ̀ǹpútà nbọ nítorí ti wà nísìnyí ni wọ́n gbọ́n mọ́ ọ lọ́wọ́ yìí nísìnyí. àwọn tí wọ́n fẹ́ la ọmọ rẹ lójú wà ń ta. الله àwọn tí wọ́n fẹ́ la ìyàwó rẹ lójú ń bẹ ń ta. àwọn tó fẹ́ la ọkọ rẹ lójú ń bẹ ń ta. Allah. àwọn tó fẹ́ la àwọn tí wọ́n ń rè tí wọ́n ń ṣe wóróworó lọ́dọ̀ wọn wọ́n fẹ́ la àwọn lójú ń bẹ ń ta. Allah. àbí kò mójútó nǹkan rẹ. لخالق رازق máa ṣàyẹ̀ fún àlùbí. ما شاء يفعل بي أحاط بي علمه من غير تصوير bàbá àgbà ní pamùrín. أدام الله حياته ó sọ bẹ́ẹ̀ nìkan mo ní kò gbọdọ̀ dàrú. bàbá kò sí أنكم níkà. الله ọjọ́ ń bọ̀ tí mo fẹ́ ṣàlàyé tí wọ́n pè ní sumuratul mu'minina. torí kálukú dákẹ́ ni. bàbá wọn sọ̀rọ̀.
wọ́n wá ń fi ẹ̀tọ́ wa wọ́n wá lọ kó sí ilé onílé kan. Allahu akbar. bàbá wa sọ pé ìgbà dé káwa náà da gírísì bò ṣé wàá gbọ́dọ̀ gbàgbé bí a ti jáde. Akramakumullah. ìpínlẹ̀ ó máa jẹ́ ó bá gbọ́n ju bẹ́ẹ̀ lọ ibi wọn ti bí ẹ̀hún ẹ̀jẹ̀ rẹ̀ ó rùn láàrin. Ahatabi ilmuhu. Min ghairi taswiri. bẹ́ẹ̀ni. Ahatabi ilmuhu. Min ghairi taswiri. Sumratul mu'minina ó bẹ̀rẹ̀ lórí bàbá àgbàlagbà jì. Radiyallahu ta'ala anhu. ẹ wí dáadáa. Radiyallahu ta'ala anhu. bí wọ́n ti mọ̀ ọ́ ṣe nígbà náà ni wọ́n ṣe ṣéwù. Ya Allah. wọ́n ní kó o má gbọ́ra rẹ̀ ó ti dánwò tiẹ̀ dágírísì fó dọ̀sọ́bò who give monkey banana to shop. bàbá kò sọmọ náà bàbá tó ó ní bí wọ́n ti gbé wá lòun ṣe gbà á ó kù sínú àìmọ̀ kan nù. Masha Allah. Ahata bi ilmuhu min ghairi taswiri. ó burú jáyì kán wá bá ọ láàfáà nínú ilé yín kán ní ẹ dákun sí ẹ láàfáà mi tó jìnnà. Allahu akbar. orí ibú ńlá ni. Masha Allah. ní tí wọ́n rí táwọn rí lọ́dọ̀ rẹ nù. ṣé ẹ tún bí mi kán má sọ fún yẹn pé ṣé ẹ bí mi. bàbá sùn látọ̀ ọmọ nù. ìsùn látàn nù. Akramakum. aláìní nǹkan ṣe tó ń tan láńtà lọ́sàn-án gan. bàbá tó wà Akramakumullah. tẹlifíṣàn sílẹ̀ adìẹ. lẹ́yìn bàbá gbà tí babalágbà yìí kírẹ́ẹ̀tì tọ́lọ́hún kírẹ́ẹ̀tì ẹ̀ fún àṣàṣà rẹ̀ Akramakumullah. tí wọ́n gbà bàtà rẹ̀. Anakumullah. èèbà Akramakumullah. tí wọ́n wá tọ̀ láàrẹ̀. Allah. ó wá gbẹ̀rán àwọn ìran mẹ́ta àgbáyé mẹ́ta àkọ́kọ́ ni bàbá àgbà lámúnigun. Radiyallahu ta'ala anhu. lẹ́yìn náà ó gbẹ̀rán bàbá àgbà Zubairu lárárọ̀. Radiyallahu ta'ala ó anhu. wá gbẹ̀rán bàbá àgbà ní Ìpamù ní Níjẹ̀bú Òde. Ahata bi ilmuhu. bẹ́ẹ̀ni. Min ghairi taswiri. dákun bàbá mọ̀ nípa àtàn lọ́bẹ̀rẹ̀. Ahata bi ilmuhu. Min ghairi taswiri. ẹnìkan máa sọ pé àwọn sùmùrà wọn ní gẹ́rígẹ́rí ni wọn ní bàbá ńlá rẹ̀ ń gẹ́rígẹ́rí. bàbá ńlá rẹ̀. bẹ́ẹ̀ni ó mọ tán pẹ̀lú Sumratul Mu'minina nígbà táwọn bàbá ńlá yín bẹnu àìmọ̀ kan Sumratul Mu'minina ló mú wọn kó nù àìmọ̀ kan bọ́ sínú ìmọ̀. Allahu akbar. àìmọ̀ kan gbogbo yín wà lọ́gbèrè tán dílé yín. Akramakumullah. torí a ti gbọ́ àwa béèrè pé kí ló dé tí wọ́n wíwì kú ìwọ náà máa lé inú ilé ni ọ́. Bisal walad. Bisal walad. Akramakumullah. sáà. Akramakumullah. ọmọ njẹ́ tá a bá sì bí ọmọ bú nínú ilé njẹ́ tí ó bá fọhùn ohun kóhùn ni ó fọ̀ jáde. Masha Allah. ohun òdì. Ahata. mo á sọ fún wọn mo ní Sumratul Mu'minina kọjá bẹ́ẹ̀ àbá tó kọ́ èmi àgbáyé ni. Ahata bi ilmuhu. Bẹ́ẹ̀ni. Min ghairi taswiri. Al-Abqariyun Al-Afrikiyun Al-Ijabuwi. Ahata bi ilmuhu. Min ghairi taswiri. ẹlẹ́kùn torí àkókò afá mi ìfẹ́ dá wọn lágara. Anakumullah. gbogbo àwọn jàmọ́ ìfẹ́ dá wọn náà lágara. bàbá àgbà nípa amòrin orin kan ni mo fẹ́ fi ṣàdúrà fún yín sà. Akramakumullah. wọ́n lọ bá àfa kan wọ́n pè ní Abdullahi Ashaburawi. Radiyallahu ta'ala anhu. òun ni ìmáàmù Jami Al-Azhari keje. naam. Anakumullah. nígbà tí wọ́n dá Azhari kalẹ̀ ní Misrọ̀ òun wà lẹ́lẹ́kejì wọ́n ṣàdúró báyìí èmi mú ní bàbá ló ní mí. Radiyallahu ta'ala anhu. ọmọ lẹ́yìn ọmọ tí a lẹ́yìn ẹ máa wá wu aṣíwájú bí ti ń ṣe dáadáa ni. Masha Allah. Anakumullah. gbogbo ètò ni mo dá dúró nítorí bàbá àpamọ́ rẹ̀. Adamallahu àmọ́ wa eléyìí yakum. á yanjú ẹ̀ náà. Masha Allah. ẹ má ti wá yanjú ẹ̀ mo yẹn dá bàbá dá Amẹ́ríkà. Ahata. ẹ bá ṣe amina. Ahata bi ilmuhu. Eba. Min ghairi taswiri. Ahata bi ilmuhu. Min ghairi taswiri. mo wá arákùnrin yẹn àwọn ìmáàmù àwọn àfa ńláńlá wọn wà lọ bá. Anakumullah. ìran àwọn ànábì yìí èèmọ̀ ni wọ́n wá ṣe láyè tábà wo ìran ìtàn àfa mi èèmọ̀ ńlá ni. Radiyallahu ta'ala anhu. báwo láti sọ̀rọ̀ wọn
ntàlákùnrin náà kọ́kọ́ sọ ó wá kùnrin fún àwọn ìran ànábì wa Muhammad. alayhimus salam. ó wá ní alayhim ridor rahmani. alaykum ridor rahmani fi kulli tarfatin. ẹ̀sà ìyọ́nú ọlọ́run tí ò ní tán ọlọ́run bá wa daṣọ rẹ̀ bò yín. alaykum ridor rahmani. ó wá gbé kúrò ní alayhim wá ní bàbá ìpamọ́ ní alaykum ridor rahmani. bàbá ìpamọ́ ní alaykum ridor rahmani. eba fi kulli tarfatin. yadumu dawama la yugayiru daru. àánú ọlọ́run tí ayé kan ò ní lè dà láàmú olúwa bá wa yẹn dá rẹ̀ fún yín sá. àmín. lórí ara yín lórí ọmọ lórí ìyàwó lórí gbogbo àwa tá à ń jẹ ọmọ yín olúwa má jẹ́ rí ìdààmú mọ́. àmín. ẹ sàmì dáadáa. Àmín. gbogbo ìwọ tó bá sàmì olúwa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí náà. àmín. mo fi yẹn kí wọn bàbá tí wọ́n wà ní kalẹ̀ bàbá àgbà ní sáàbò ẹ ká tó lọ bí yún ẹ bá mi kọ́ kí àfa mi. bàbá àgbà ní sáàbò ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn àwọn nǹkan ṣòro ọ̀rọ̀ ṣòro sọ lójú ọmọdé o kékeré ni wọ́n ti máa ń sọ bẹ́ẹ̀ lójú mi èmi ò mọ̀ túmọ̀ ẹ̀ bàtí mo wá gbọ́n dáadáa mo wá wò pé kí ló tí bàbá yìí máa ń pè mí ní bàbá mi àṣé orúkọ mi ni bàbá wọn jẹ́. Allahu Akbar. èmi ní ń bá bàbá wọn jẹ́ orúkọ bàbá. bàbá náà ọlọ́run níjó bàjẹ́ fún mi. àmín. bàbá àgbà ọlọ́kọ́ ńlá onílé púpọ̀ ọlọ́lá gbogbo kọ́ ni bàbá yìí jẹ́ ló kọ́re. ọlọ́run níjẹ́ kó kọ́ náà bàjẹ́. àmín. bàbá àgbà lígbilẹ̀ ọlọ́run níjó bàjẹ́. àmín. bàbá àgbà mufti Ẹ̀pẹ́ wọ́n gba tèmi púpọ̀ èmi náà sì gbà tí. Insha Allah. mọ̀lídìí ẹ wí dáadáa. a fọ́ fún wọn. wọ́n ní wọ́n fọ́ fún yín sà wọ́n fọ́ èmi náà fọ́ bẹ́ẹ̀ ti fọ́ fún mi náà tó bá tún gbà mí lọ́wọ́ báyìí wọ́n á tún kìsì ọwọ́ mi èmi mọ bí wọ́n ti gbé rí yín o. Allahu Akbar. bẹ́ẹ̀ tí mo rò pé túbà kan bẹ lọ́dọ̀ wọn tí wọ́n fi ké. anakumullah. ọlọ́run jẹ́ wọ́n máa gbà. àmín. mo wá January 30 mọ̀lúdì wa ni mo fẹ́ sọ fún wọn pé ẹ láti wá ọ torí àtijọ́ bẹ̀rẹ̀ lọ́dún tó kọjá wọ́n èyí lọ mọ̀lúdì jọ́ sẹ́ni à wọ́n ní òkú àgbáyé mọ̀lúdì rẹ tí mo wá yìí ó di èèmọ̀ fún gbogbo ayé torí òdù ni wọ́n wọ̀nyí ṣe àìmọ̀ fọlọ́kọ. gbà tí mo wá rí wọn lónìí mo ní ẹ máa wo ọlọ́run o bàbá tí ń pè sí wàlímọ̀ lóde yìí àṣé wọ́n bá ọmọ Ẹ̀pẹ́ wá ayé yín ò ní bàjẹ́. àmín. mo fi yẹn kí gbogbo àwọn àfáà níbẹ̀ yẹn Alhaji wa Mukadam Nurudeen aláníyàn mímọ́ ọlọ́run níjó bàjẹ́ fún yín. àmín. gbogbo àwọn àfáà ni mo kí láti ilé ẹ̀kọ́ ìpamọ̀rin àwa IOSA ọlọ́run níjó bàjẹ́ fún gbogbo wa. àmín. mo wá kí our chairman for today the excellency torí bí yẹn bá rí ajá ìjọba lórí. masha Allah. bó bá sì rí màálù ìjọba lórí o. akramakumullah. báyìí ìjọba gan má kọjá yìí rẹ chairman local government Ìjẹ̀bú-Òde local government ọlọ́run níjẹ́ ó bàjẹ́. àmín. you are highly welcome mo dey recognize present yìí. Allah. ọlọ́run ajó da fún yín jù báyìí lọ. àmín. mo kí gbogbo òbí ọmọ oníwàlímà ẹja sọ pé Allahu Akbar. Allahu Akbar. Yami lílẹ̀ àzízì aláìyàfàrídùn. mo wá sí àdáyẹn rí àwọn èèmọ̀ ìgbà àwọn Alisi family àti gbogbo family ṣùgbọ́n àwọn àfáà pọ̀ ń bẹ púpọ̀ èèyàn sì gbọ́dọ̀ rí ojú ńlẹ̀ kó fi tẹ̀lẹ̀ ọlọ́run níjọ́ kó bàjẹ́ fún gbogbo wa. àmín. mo rí Alhaji wa mi tí wọ́n tiẹ̀ wá bẹ̀yẹn wá kí àwọn àfáà wa ná àmọ́ àìwá kí wọn ò túmọ̀ sí pé wọ́n gba tíá àmọ́ àwa ti mọ̀ pé alákùnrinlé ni wọ́n a sì gbọ́dọ̀ pọ́n wọn lé òun náà ni Alhaji wa Anifata radiyallahu ta'ala. kò ní bàjẹ́ sà àti àwọn bàbá tán tẹ̀lé wọn mi ò mọ ó kọ naam Alhaji Yunus M.O. Yunus kò ní bàjẹ́ fún gbogbo wa o gbogbo yín ni mo kí sà you are highly welcome naam mo fẹ́ kí àfáà mi pẹ̀lú àìjẹ́ nǹkan kan mi mo wo bàbá Pamọ́rin tábánikà wo bí wọ́n ti rí àní àrísìkí wọn lọ́wọ́ tó bẹ́ẹ̀ àmọ́ mo wá wò pé bàbá tiẹ̀ lè raṣọ fún yín ká gbé lọ lé télọ̀ mo máa gbà sọ̀hún délé télọ̀ ó jẹ́ ká lè san nínú owó ṣòkòtò owó bùbá
owó agbádá owó ṣòkòtò àfáà mi 20,000. Allahu akbar. owó bùbá ọrùn wọn 20,000. Allahu akbar. owó agbádá wọn 20,000. Allahu akbar. owó láwàní wọn 20,000. Allahu akbar. owó bàtà ẹsẹ̀ wọn 20,000 naira. wọ́n máa ní ọ̀nà bẹ́ẹ̀ ní kọ́ọ̀lì làwọn láyé bá mú rí. láyé ká ìrù dàrú. gbogbo àgbáyé ni oríṣiríṣi lẹ́ẹ̀ máa rí mbẹ́. Ayakumullah. láwọn tó dáa. Insha Allah. owó àfáà mi 100,000 naira. Allahu akbar. bí bàbá pàmì ṣe máa ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan nu tọ́ máa ṣe wá àárẹ̀ àlùbáríkà lára wọn ni. Insha Allah. tọ́ máa wá báwọn àfi ká máa jẹ ìyẹn dáadáa ìwọ ló mọ tó ṣe ọ́ tó ń gbà fà rẹ̀ pamọ́. Wallahi. ìwọ ló mọ tó kọlu ọ̀hún. olọ́gà olùfọ̀gá rẹ̀ hàn o fẹ́ kéré nù. Insha Allah. Tani gbà. ó sọ pé wọ́n ló wá gbà mo rò pọ́rọ̀ ló wá sọ ni àmọ́ àwọn lọ́tọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn owó bàbá àgbà ní ìpamọ́ rẹ̀. bàbá yìí gbàmù rẹ̀. mo ti sọ fún àwọn ọmọ mi kán múra àbá mi dání. Anakumullah. kí n tó lọ sọ́dọ̀ mò ń bọ̀. ó yá máa lọ sóhun gbà náà àtètè máa lọ wà fún àmì ni. Radiyallahu ta'ala. eléyìí wọ́n pè ní Bandele. Anakumullah. Chairman wa of the day. kí ló kọ wọn. Excellency now Honourable Alhaji Olúgbìlé Olúgbénga gbogbo kọ ni mo fún yín sà gbogbo orúkọ tí President Muhammadu Buhari ń jẹ́ mo bù yín lónìí bá ń gbọ́lọ̀ tóbi fún wọn ni. Allahu akbar. gbogbo àgbáyé a máa bùnyàn ní nǹkan tí Ọlọ́run á sì lẹ́mọ́ la. Masha Allah. ipò tẹ́ẹ̀rù pẹ́ lè dé ẹ̀yẹn sáà kọ́ máa dàníyàn kẹ́ sọ fọlọ́run pé mo tún fẹ́ débi báyìí. ààyè nínú àwọn ààyè ńlá tó jẹ́ kẹ́ ẹ dé láyé ọ̀kan nìyí. Masha Allah. ẹ lọ béèrè nílé tẹ́ ẹ bá délé ẹ béèrè lálẹ́ tó bá di láàárọ̀ ẹ béèrè gbogbo tó bá mú kó yẹ aláwa sọ pé kán fà níyàn dàníyàn àmọ́ gbogbo oyè tí Buhari jẹ anímọ̀bù yín ó gbọ́dọ̀ tóbi ni. Allahu akbar. ẹnu Ọlọ́run ni mo fi sọ. Insha Allah. àmọ́ mo dé ìtókù mọ́ bẹ̀. Akramakumullah. ké ìtókù máa gbọ́hùn. Insha Allah. ẹ sìn mí dọ́dọ̀ àfa mi. Radiyallahu ta'ala anhu. ọ̀tọ̀ ni tẹ́ mú wá fúnlé ẹ̀kọ́ wa olówó lẹ́yìn à ń bẹ lọ́hùn la wa nítorí bá sì wà ń bẹ lọ́hùn fún yẹn 100,000 ọ̀gá mi ni mo fún o. Radiyallahu ta'ala anhu. ó jẹ́ kó rí olówó léwu kọjá iwájú ilé rẹ̀. Billahi al-azim. 1M kojú baba. tí kì í ṣe ìfádọ̀tí ká mi ka ilayka. ó. Akramakumullah bi nasri. ẹ̀yin ẹ̀rọ yìí Ayadakumullah. ẹ ní sọnù kẹ́ ẹ tó sọnù. Amina. àlùbáríkà fún mi lọ́dọ̀ Ọlọ́run. Àmín. chairman wa kílẹ̀ fẹ́ fún àfa mi ó yà lọ síbi àfa yìí. Náà ní ìṣẹ́jú tí ò ní pẹ́. ọ̀dọ̀ chairman local government Ìjẹ̀bú Òde níta fẹ́ fún àfa mi Radiyallahu mo ta'ala. fẹ́ kẹ́ ẹ jèrè lónìí fún àwọn èrè tẹ́ ti ń jẹ torí kinní kan ló gbé yín lórí ipò tẹ́ wà yẹn. Insha Allah. wọ́n yẹ fún yàn lọ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ pé kinní kan Ọlọ́run kinní kan ló máa ń pè olóore ọ̀fẹ́ mo ní rárá o adádìpèlé ẹ̀sán ni. Abdullahi Karim. kí lè fẹ́ fún àfa mi ọ̀dọ́ yín mo ti fẹ́ bẹ̀rẹ̀ o mo fẹ́ pé n fẹ́ ṣa àwọn èèyàn kan pé káwa close yẹ. Insha Allah. ìwọ tó bá wá fẹ́ fún àwọn tó kù lówó ìwọ ló máa wá mú wá fúnra rẹ. Insha Allah. gbogbo àwọn bàbá tí mo fẹ́ fún lówó àtàwọn màmá mi nínú ilé. àmọ́ bàbá ìpamọ́rin ọ̀rọ̀ wọn gba Suratul Baqara. Radiyallahu ta'ala anhu. kì í ṣe iná àtẹ iná. Ajẹ́njẹ́ tán. bí tajwidi wa tatwili. Akramakumullah bi nasri bi sawti jamilin. ẹ̀yin ọmọ yìí Anakumullah. ẹ máa jẹ́ ìsinmi Wakumul karim. iwájú àfa mi mo wà. Anakum. filẹ̀ ọ̀nàdébù ń bọ́ ọ̀nàdébù sọ̀rọ̀ awúráwo nù rélùwé tó ń rìn lórí títì irin na irin ni. Anakumullah. who give monkey banana to shop. Allahu akbar. èló náà fún wa. èmi ànáwó tèmi ẹ̀yẹ́ mẹ́rin máa dá sọ̀rọ̀ báwọn ṣe sí àmà. Anakumullah. wọn náà wọn rí bàbá mi àgbà ní ìpamọ́ rẹ̀ Damallahu hayatahu. tí bá ti wá jókòó sẹ́gbẹ̀ẹ́ yín ẹ jẹ́ kí fígọ̀ yẹn kó máa ró dẹ́dẹ́ létí mi inú mi á dùn sí yín báwọn. náà ẹni tó fẹ́ fún àfa mi lówó Alhaji Hanifata kí lẹ fẹ́ fún àfa mi
n fẹ́ kẹ́ bùn wọn lówó sà torí mo rí ọmọ jeep nígbà tó ń wọlé lẹ́ẹ̀kan mo ní yéé ibi báyìí àwọn mọ́tò tí àwọn ọlọ́lá máa ń lò yé anakumullah ìgbàlódé téèyàn bá sì gbé ọmọ wa àfi kó ní ọmọ lápò masha Allah ébà anakumullah bàbá ìpamùrin wọn bá tànà mú bàbá ìpamùrin wọn bá tóní mú sàtìyà dákun máa sọ pé ó ṣe mọ́ títí ayé kẹ́mi àbágbà mú. bàbá ìpamùrin wọn bá tànà mú bàbá ìpamùrin wọn bá tóní mú sàtìyà dákun máa sọ pé ó ṣe mọ́ títí ayé kẹ́mi àbágbà mú. wọ́n kàn jókòó sínú ilé lórúkọ yẹn lónìí yẹn bá wá sí mi lórí láyé asálẹ̀ mú bẹ́ẹ̀ ló wọ́n bá kọ́ sílẹ̀ alájíwá ànífàtà owó ní tán lọ́wọ́ yín 5,000 fún bàbá àgbà nípa mọ́rin ó yá gbogbo àwọn táwọn fún bàbá àgbà nípa mọ́rin lówó kẹ́ni kan mú mẹ́kì dání kó máa wí. bàbá ìpamùrin wọn bá tànà mú bàbá tóní mú sàtìyà dákun máa sọ pé ó ṣe mọ́ títí ayé kẹ́mi àbágbà mú. Allah. Bàbá wa nífàtà 5,000 naira. Bàbá wa nífà níyìkáyé 2,000 naira. Bàbá wa Afa Suleiman Ajánásí àgbà 1,000 naira. mo sọ fún àwọn ọmọ mi mo ní kó múra. Ayakumullah. bàbá àgbà nípa mọ́rin wa Suleiman 2,000. Sulezu 2,000 naira. ń bọ̀. Àti rọ́ṣẹ̀ ẹ̀dá kúkúrú ọmọ. Abdul ọ̀kan nínú àwọn tí wọ́n fẹ́ jáde ilé ẹ̀kọ́ lónìí Masha Allah. wọ́n fẹ́ gba ṣahada sanawiya ó mú 1,000 naira wá. 1,000 naira. alimabu Eba. bàbá náà gba tèmi púpọ̀ ìjẹ́kù ni ọlọ́run tó bàjẹ́. Àmín. 1,000 naira. mukadam isahab nínú àwọn tí wọ́n fẹ́ jáde ilé ẹ̀kọ́ 1,000. 1,000 naira. Abdulhafiz kini jẹ́nà Albayani. albayani Albalagi. 1,000. 1,000 naira. Molikul balagi alẹ́ ẹgbẹ́ wì Masha Allah. alẹ́ àgbáyé Masha Allah. 1,000 naira. Abdulgani ọlálẹ́mí 1,000. 1,000 naira. mi ò gbọ́ ooo drakini náà mi gbogbo owó mi ló ti gbà Wallahi. a máa fi mọ́tò ru aṣọ wálé pẹ̀lú owó yín wá ń gbowó ni o òun náà ní 2,000 naira fún àfa mi Allahu Akbar. ó máa lówó gbà lọ́wọ́ mi dáadáa. Secretary mi cap watch 1,000 naira. Shakirudin official ọmọ mi dáadáa 1,000. 1,000 naira. Abdulrasaq Milo Milo. 1,000 àwọn oníṣàlá ni àbá ńlá ẹ̀yìn nàáyìn 1,000. Ajánásí àgbà 1,000 naira. 1,000. Now 1,000 naira. incoming mukadam àwọn ilé ìmàwé mukadam ọmọ mi láàánú mukadam ní mọ̀lúdì 1,000 naira. ajiwa ha Baba Asiru Sheikh. Radiyallahu ta'ala anhu. Sheikh Hey. 2,000 naira. 2,000 naira. bàjẹ́ ògo ọmọ ògo nìyẹn tani ẹ Maruf láti ìdáṣọ ní òkun lọ́hùn 2,000 fún bàbá àgbà nípa mẹ́rin. 2,000 naira. Al-Mubaraki Al-Khalili Al-Balaghi 1,000. 1,000 naira. Mukadam Idris Al-Labibi 200 òun náà fún bàbá àgbà nípa mẹ́gbàá. Eba. Gbóyèga àgbáyé ọ̀kan ló ti jẹ́ báwọn. Àbáwa Imran láti àgọ́ 1,000. Nurul Balaghi 1,000. Ṣé o ti gbé lọ́dọ̀ yín báwọn? Anakumullah. Ẹyẹ mọ̀ mi obìnrin yóò yáyá mo ti sọ bí wíkẹ́ fún owó bàbá pàdé pàmìlì láyé. Ẹlọgbowó wálé. Gbogbo yín lẹ́sọ̀ nílé. Gbogbo yín pátá ni kẹ́ fún àfà mi wá. Gbogbo àwa sàlámù tá n bẹ́ ń kalẹ̀ ó ti yá. Tí mo fi kó lé kéwù àfà mi ò gbowó lọ́ọ̀ mi. Wallahi. Àbí kí n tọ́jú rẹ̀ tí n bá ní bílíọ̀n àfà mi ní kó fún. Gbogbo àwa òbí oníwòlímọ̀ ẹja máa bọ̀ wá. Owó bàbá wa àgbà ní ìpamọ́ yín là ń gbà lọ́wọ́. Ajiwa Abdul Jalil Eba. olórí tún owó bàbá àgbà ní pamọ́ rẹ̀. La wallahi ya tahu. Fati Alisin 1,000. 1,000. Hussein Atukuku 1,000.
Amir. Nimas Honorable. 1000. Bàbá wa Amir Rashida ti Asalam. Oshinuga 1000. Sherifat Adebanjo. Amira náà débi báyìí. Kò ní bàjẹ́ fún yín. Ó ti débi. Abdulgafar pẹ̀lú Abdulkadir. Amir. Láti àdágún. Amir bábọ̀. Amir. Honorable. Kẹ́mi àbágbà Ìyàwó àti ìkáyọ̀ wọn náà débi báyìí. Ìwọ́n tó bẹ́ẹ̀ fún àbágbà ní pàmò lówó ni kó máa bọ̀ fúnra ẹ̀. Láti ẹ̀ ń pè yàn mọ́. Salamu lórúkọ Bàbá Alájà Pàmùlì. branch. 500 naira. Ó sì máa náwó. Amir. Abdulsalam. 1000 naira. Abdulsalam. Láti Olóró branch. Àjàṣẹ́. Asalamu lórúkọ branch. Sherifa 1000 naira. Sherifu ní ọ̀ṣà ó nà lọ́tà. Abdulsalam. Amira Odoro branch. Allahu Akbar. Yé ọmọ mi náà débẹ̀. Ẹ ṣe sà. God bless you sà. Owó ní ta lọ́wọ́ yín. Amir Rutwi 1000 naira. Bóyá yín. Tani. Alájà wa Latifa náà àwọn oníwòlímọ̀ Bàbá àgbà ní 1000 Pàmùlì. naira. Bàbá alábàájọ́ Ádàmù Abidjali. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Alájà Alájọ́ Rashida Abidjali 500 Ìyànísìn naira. 5000 fún bàbá àgbà ní Pàmùlì. 200 naira. Tọ́. Níbo ló kù sí ẹ̀dá kútorí Ẹ Ọlọ́run máa máa bọ̀. bà wí. Ẹ jẹ́ kó ṣàgbára. Agbára lóògùn ẹ̀jẹ̀ kó ságbára. Lọ́yìn. Lọ́yìn 500 naira. Ó ti yá, ó ti yá, ó ti yá. Lọ́la láìla. Amira Rutwi 200 naira. 1000 naira. Ọ̀yá, owó bàbá àgbà nípa mi ẹja sọ pé Anakumullah. kò ní bàjẹ́ sà. Amina. Tàbí sábó 5000 naira. Bàbá àgbà ọlọ́kọ́ ńlá 5000. Ṣé o tún lè ṣe mọ́tọ́wọ́ rẹ ni? Iṣẹ́ gbọ́dọ̀ sí púpọ̀ 4 man irọ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó di báwo? Ó di mélòó báwo? Ó di méjì bàbá. Bàbá ní ìgbìlẹ̀ 5000. Ó di mẹ́ta. Wà á ti kùdùs fún bàbá àgbà nípa mi. Owó àfa mi ni bí yẹn bá yẹ lè jí àánú ẹ̀ ṣe mi. Yóò kàn máa lálàá kó òun kiri ata lójú oorun ni. Billahi alazim wọ́n tún máa ṣẹgbà fún lójú oorun bàbá. Kò dá kéèyàn máa kiri ata lójú oorun. Yóò máa sọ igun lójú oorun. Ó kò lórí àga ó bọ́ sórí ilẹ̀ lẹ́nu. Ọlọ́run má ṣe ti wà bẹ́ẹ̀. Amina. Bàbá ń sábó 5000. Ó máa lọ bẹ́ẹ̀. Bàbá àgbà ọlọ́kọ́ ńlá 5000. Ó máa lọ bẹ́ẹ̀. Àwa wá sìn yín láyé ni. Ẹ̀yin àfọ àwa. Anakumullah. A sì sìn yín tá a fi kú ni. Masha Allah. Ẹ ṣe amina. Amina. Alibarika ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá wa olórí ọmọ kéwú. Radiyallahu ta'ala anhu. Mo máa kí yín. Bàbá ní ìpìlẹ̀ náà 5000. Ìdí tí mo ṣe máa kí yín ó pọ̀ púpọ̀. Mo ti sọ́lẹ̀ kan gba tèmi púpọ̀ èmi náà gba tiyín. Afọ́ fún wọn. Bàbá àgbà olórí ọmọ kéwú láti ìlú Ẹ̀pẹ́ Mufti àgbà. Nàám mo wá fún yín lórúkọ kan sí lónìí. Ogun àgbáyé ló sì sọ dákẹ́. Sukut. Mo fún yín ní Muhibbul Muhibbin. Anakumullah. Muhibbul muhibbin. Orúkọ tuntun wọlé nìyí. Allahu akbar. Wọ́n sọ̀rọ̀ ayé níjọ́ tí wọ́n pè mí kí wọ́n ṣe wá sílẹ̀ pẹ́. Anakumullah. Inú mi wá dùn sí wọn. Gbogbo ẹni tó ní òótọ́ ká ló lè sọ. Kó o tó ní èèyàn nínú ẹbí rẹ kán pè é lórúkọ tó ń jẹ ìrìn àjò ńlá ni. Allahu akbar kabira. Wọ́n bá pè é lórúkọ tó ń jẹ pé àwọn ṣíf. Wọ́n bí sífù mọ́. Ó lọ máa dúpẹ́ fọlọ́run ni. Gbogbo èèyàn tí wọ́n mọ òtítọ́ kọ́ ló lè pè èèyàn ló lè sọ òtítọ́ ọ̀rọ̀. Àmọ́ bàbá gbọ́ lẹ́nu èèyàn àwa máa mọ iye ẹ̀. A dẹ̀ máa kí Ọlọ́run lára ẹ̀. Owó 5000 naira. Allahu akbar. Anakumullah. Màmá wa gbà nínú ilé. Radiyallahu ta'ala anha. A ti lọ bẹ̀. Orí ẹ pé. Ó balance.
màmá mi àgbà nínú ilé ìyàwó àfa mi. radiyallahu ta'ala anha. àwọn tí wọ́n jẹ́ kójú àṣùpá mi máa dánu. ya Allah. owó 10,000 naira. Allahu akbar. naam. ó máa lọ bẹ́ẹ̀. ó máa lọ bẹ́ẹ̀. ibà. masha Allah. bọ́lá tó kù sí. bọ́lá mọ gbogbo ẹ̀. àtọ́ ń bẹnu bẹ́ẹ̀ jù nìyẹn. tọ́ gbogbo apáta ọlọ́njà sóríire. amiina. ọlọ́dúnbárkà ní Muhammad subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun. wáyid. alhamdulillah.